Ìyá Tọ́lá, akọ ẹ̀sìn ni o. Ayọ̀. Daddy. Bó ni? Yes sir. Akọ ẹ̀sìn ni. Yes sir. Oúnjẹ mi dà. Mọ́mí ò sóúnjẹ. Mo róúnjẹ lọ́wọ́ oúnjẹ ìyá ẹ̀kọ́ yìí ni. Ó rí pé mi ò ní dá ìyá ìmọ̀ oúnjẹ ìyá ìmọ̀. Mọ́mí ò sóúnjẹ o. Wọ́n ò dáná. Ìgbólo tí wàá rélé. Kí n gbà. Ẹ jẹ. Kí n jẹ. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ó ti sọ̀kalẹ̀ mánà sí ilé wa. Mánà sí ilé wa kẹ̀. Ta ló ní kó gbóúnjẹ fún mi? Ṣé kọ́nà àwọn ọmọ ìjọ wa ló ṣe ìpèsè? Ní ẹ̀jẹ̀ sẹ́. Oúnjẹ ìyá ẹ̀kọ́ lélẹ̀ tán, oúnjẹ patí lélẹ̀. Ọlọ́run rọ̀jò mánà sí ilé wa ni. Ẹran ìyá kan o, irú ẹran wo rèé? Ta ló gbóúnjẹ wá? Daddy, mo kàn dúró sínú ilé ni o. Mo ń tẹ fóònù. Mo bá ń gbọ́ parapara. Àwọn olóńdó mo ṣá ń gbọ́ eégún o kíní kí ló dé. Mo dẹ̀ lọ síta. Àṣegún kọ́, Ògún ni wọ́n ń bọ. Wọ́n ò kí wọ́n ń bọ Ògún. Náà wá oúnjẹ. Mo kàn gba méjì nìyẹn pé kò sí nǹkan tí dáàdì mi ò lè jẹ o. Mo dẹ̀ gbà èmi ti jẹ ọkàn tèmi tọ̀rọ̀ tẹ̀yìn náà ni mo gbé wá. Kò yé mi dáadáa. Oúnjẹ Ògún yẹn, ìyẹn wà lókè àbí ti yá yín lélẹ̀. No, oúnjẹ Ògún yẹn gẹ́gẹ́ lélẹ̀ tẹ̀ ń jẹ. Salam alaikum. Alaikum assalam. Salam alaikum.